olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó tọdún 2023 ìyún Abdulazeez Ọlájídé Adédìran, ẹni tí ó gba ayé mọ̀ sí Jandor, ó mà ti ṣèpàdé pẹ̀lú àwọn alágbára Nàìjíríà ńlá mẹ́ta, ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar àti olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida, tó sì jẹ́ wípé ohun tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ ni pé ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú SDP ni wọ́n ń fa Jandor báyìí láti wá darapọ̀ mọ́ wọn fún ìmúrasílẹ̀ ètò ìdìbò ọdún 2027. Rántí wípé nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó ọdún 2023, Jandor ló ṣe ipò kẹta lẹ́yìn gómìnà Babájídé Sanwó-Olú tó ṣe ipò kìíní àti Gbádébọ̀ Roseveivor tó ṣe ipò kejì. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní Jandor ló máa kọ̀wé fipò sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní ẹgbẹ́ náà ti dàrú, bẹ́ẹ̀ ló ní àwọn àgbààgbà ẹgbẹ́ àwọn ló ń gbàbọ̀dè fẹ́gbẹ́. Ó ní fún ìdí èyí òun ò lè tẹ̀síwájú nírú ẹgbẹ́ burúkú bẹ́ẹ̀ o, tó sì jẹ́ pé nítorí ẹ̀ ló fi kọ ìwé ìfipò sílẹ̀, ṣùgbọ́n tí kò kéde ẹgbẹ́ òṣèlú tuntun tó ń lọ, tó sì jẹ́ kó di mímọ̀ yìí pé láìpẹ́ láì jìnnà ni òun yóò sọ ibi tí òun yóò darapọ̀ mọ́. Ṣá o, lọ́jọ́ ọjọ́bọ̀ tí ṣe ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí àwọn olóyìnbó ń pè ní èyí tí ó jẹ́ ọjọ́ 13 oṣù kìíní ọdún 2025, táwọn olóyìnbó ń pè ní the 13th of March 2025, ló jẹ́ kàyéfì fáwọn èèyàn nígbà tí wọ́n rí Jandor tó ṣèpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé agbára Nàìjíríà èyí tí wọ́n ń pè ní Aso Villa l'Àbújá. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé kí Jandor kó tó ṣèpàdé pẹ̀lú Tinubu, ó ti ṣe ìpàdé pẹ̀lú igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé tí Atiku sọ fún Jandor náà pàdé náà ni pé kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP, èyí tí òkìkí wọn ń tàn báyìí nítorí gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai tó darapọ̀ mọ́ wọn ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Bẹ́ẹ̀ la gbọ́ pé Atiku sọ fún Jandor pé bó bá tètè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ó ṣeé ṣe kó gba tíkẹ́ẹ̀tì gómìnà SDP ìpínlẹ̀ Èkó, nítorí pé ẹgbẹ́ náà ló ṣeé ṣe káwọn lò láti fa olùdíje fún ipò ààrẹ sílẹ̀. A gbọ́ pé Jandor tún ṣàbẹ̀wò sí ìlú Minna ní ìpínlẹ̀ Niger lọ́dọ̀ Babangida. Bẹ́ẹ̀ la gbọ́ pé ó fi àwọn ìgbésẹ̀ òṣèlú ẹ̀tọ́ Babangida náà létí, pàápàá ẹgbẹ́ òṣèlú SDP tán ló ń fà á. Ṣùgbọ́n tá a gbọ́ pé Tinubu ti sọ fún un pé kó má ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP tàbí ẹgbẹ́ òṣèlú kankan, kó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, tí wọ́n sì lọ ṣèlérí fún un pé kò ní kábàámọ̀ àti pé àwọn yóò wá àwọn nǹkan kan fún un láti tù nínú dípò kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP tàbí ẹgbẹ́ òṣèlú míì.